Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ọba Akinlóye Owólabí Ọlákùlẹ́hìn wọ́n crown wọn ní ọjọ́ Friday ìyẹn àná as the Olúbàdàn of Ìbàdàn 43rd ní Ìbàdàn land. Ní sẹ̀rímónì yìí gbogbo àwọn ọba aládé, gọ́vnà Ṣèyí Mákindé, àwọn ni wọ́n crown bàbá wa Olúbàdàn of Ìbàdàn. Wọ́n ní àwọn ni ó jẹ́ 43rd monarch. Bí a ṣe mọ̀, ọba Lékan Moshood Balógun wọ́n kú ní 14th of March ní 2024 at the age of 81. Lẹ́yìn ìgbà tí wọ́n kú torí ọba Lékan Balógun àwọn ni 42nd of Olúbàdàn of Ìbàdàn. Ṣùgbọ́n bí wọ́n ṣe kú gẹ́lẹ́ bí wọ́n ṣe kú ni gọ́vnà Ṣèyí Mákindé náà ti present bàbá wa Ọlálékan Akínlóye Owólabí Ọlákùlẹ́hìn as the 43rd Olúbàdàn of Ìbàdàn ni wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ni wọ́n máa bọ́ sí orí ìtẹ́ àwọn baba ńlá baba wọn. Wọ́n ní wọ́n ṣe ayẹyẹ yìí ní Màpó ní ìlú Ìbàdàn ní Màpó Hall ní Ọ̀yọ́ State. Wọ́n ní ibẹ̀ ni gọ́vnà Ṣèyí Mákindé ti gbé staff of office fún bàbá wa Olúbàdàn of Ìbàdàn. Wọ́n ní oyè bàbá yìí gan-an ni pé kì í ṣe ayẹyẹ kékeré. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wà ńbẹ̀, Emir gbogbo wọn ló wà ńbẹ̀, àwọn ọba aládé gbogbo wọn ló wà ńbẹ̀. Bí a ṣe gbọ́ wọ́n ní ẹnjíníà Ṣèyí Mákindé tó jẹ́ gọ́vnà of Ọ̀yọ́ State, wọ́n ní wọ́n fi agbára wọn àti gbogbo àṣẹ tí àwọn lọ́balọ́ba ní, wọ́n ní subsection 20 of Ọ̀yọ́ State, Chief Law, Camp 28, Volume 1 Law of Ọ̀yọ́ State ni wọ́n fi present staff of office àti the appointment to the ọba Owólabí Ọlákùlẹ́hìn as the 43rd of Olúbàdàn of Ìbàdàn. Wọ́n ní event yìí wọ́n ló lárinrin. Wọ́n ní inú gọ́vnà dùn gan nítorí pé inú Màpó Hall tí wọ́n ti ṣe ayẹyẹ wọ́n ní ó kún láti inú dé ìta ni. Kí ni gist tá a mú wá lénìí? Gist tá a mú wá lénìí lórí àǹtí wa R tí wọ́n gbé yọ sínú palace tí wọ́n láwọn fẹ́ sin kábíyèsí lọ sí ayẹyẹ yìí. Ṣùgbọ́n kí a tó wọnú ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal. Comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àǹtí wa ṣe gbé yọ, wọ́n ní àwọn fẹ́ tẹ̀lé kábíyèsí lọ sí coronation bàbá wa ní Olúbàdàn of Ìbàdàn o. Ṣé ẹ mọ̀ wípé àǹtí wa ti gbàgbé wípé bàbá wa ní memory tó dáa, bàbá owó erin ńlá. Wọ́n ní
àwọn fẹ́ lọ sí coronation ṣe mọ̀ pé the last time àǹtí wa àwọn náà tẹ̀lé wọn lọ síbi wedding tó jẹ́ pé kábíyèsí kàn fi wọ́n sọ̀rọ̀ ni tí wọ́n tán ignore wọn síbẹ̀. Àwọn náà bá tún gbé yọ wọn láwọn fẹ́ lọ sí coronation Olúbàdàn of Ìbàdàn èyí tá a rí kábíyèsí tán lọ. Wọ́n ní kábíyèsí wọ́n ní bóyá àǹtí wa ti gbàgbé nípa ìlẹ̀kẹ̀ èyí tán fún àǹtí wa tó jẹ́ pé wọ́n fẹ́ mú wọnú palace tí àǹtí wa tán bẹ̀rẹ̀ sí ká nígbà tí bàbá wa yọ ancient sword tí wọ́n fẹ́ fi ṣépè fún wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ká wípé àǹtí wa ló fún àwọn nígbà tí wọ́n travel. Ẹ̀yin èèyàn lé bóyá àǹtí wa ti gbàgbé gbogbo ọ̀rọ̀ yìí ni àmọ́ wọ́n ní bí kábíyèsí bí wọ́n ṣe ń wò wọ́n ní ẹmọ téèyàn bá ń wo bèbí tí ò lè sọ̀rọ̀ wọ́n ní bí kábíyèsí ṣe ń wò wọ́n ní. Ẹ mọ̀ pé ọjọ́ tí wọ́n mú ìlẹ̀kẹ̀ yìí wá gan parọ́pò ló mú ọwọ́ bàbá wa erin ńlá dání tí wọ́n jẹ́ kí bàbá wa erin ńlá lò fún àwọn obìnrin yìí tí wọ́n ní kán má jẹ́ kí ayé sọ wọ́n lẹ́nu. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí ní ọ̀rọ̀ wọn kéèyàn fi sẹ́nu kó dákẹ́ ni. Ṣé ẹ rí tẹ́ bá rí àwọn obìnrin yìí tán tẹ̀lé kábíyèsí lọ sí òde kì í ṣe pé bóyá inú kábíyèsí dùn sí wọn o. Òótọ́ ni mo sọ fún yín. Ókè ẹ̀yin náà wò báwo ni ìyàwó èèyàn ṣe lọ mú nǹkan láti fi hàn tọkọ ẹ̀ tí ẹ wá expect pé kọ́kọ́ yẹn dunnú sí i. Àbí báwo ni ọkọ ṣe máa bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ wípé òun ò fẹ́ nǹkan báyìí kẹ̀dẹ̀ máa ṣe lójoojúmọ́ ẹ wá fẹ́ kí ọkọ yẹn kó yọnu sí i. Báwo lọkọ ṣe fẹ́ yọnu sí ọkọ yẹn ò lè yọnu sí i láíláí. Ṣé pé wọ́n jókòó sí párí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí ṣáwọn àti kábíyèsí náà jọ lọ síbẹ̀ ni ṣé bí wọ́n lọ pàdé kábíyèsí ń bẹ̀ ni. So ẹ̀yin èèyàn lé tẹ́ bá rí wọn pọ̀ tí kábíyèsí wò wọ́n ní ó tún sọ fún kábíyèsí pé ṣé kábíyèsí ò mọ̀ pé òun ló kàn ní ṣe bí the other time ṣe bí àǹtí wa ló tẹ̀lé wọn lọ síbi wedding ipe ẹ̀tọ́ òun ni ní ìsìn láti tẹ̀lé kábíyèsí lọ sí ibi wedding. Wọ́n ní àwọn èèyàn gan rè pé bóyá àǹtí wa máa lọ bojúmọ́ bì kan ni nítorí wípé bí a ṣe ń jẹ orógbó lẹ́nu tó bá ń korò ẹlòmíì ò ní fi kẹnu ẹ̀ mọ́ láíláí. Ṣùgbọ́n nígbà tẹ́ bá jẹ orógbó tán kí ló tún máa ṣe ó máa dùn ni. Wọ́n ní ṣe ni kábíyèsí ń wò báyìí. Wọ́n ń wò báyìí pé obìnrin yìí ò máa ní tìjú o. Obìnrin yìí ò máa ní tìjú o pẹ̀lú gbogbo ìwà burúkú tí àǹtí wa ṣe nínú pálásì yẹn. Ó tún wá ń wá ipò ń fẹ́ tẹ̀lé àwọn lọ sí coronation bàbá wo Olúbàdàn of Ìbàdàn. Wọ́n ní ṣe làǹtí wa ń wò báyìí pé irú obìnrin wo lè yí ẹ̀yin èèyàn lé. Ẹ̀mẹ́pọ́n máa ń kúnlẹ̀ síwájú kábíyèsí wọ́n bí kábíyèsí ṣe rọ́ sẹ́gbẹ̀ẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ṣé ẹ̀yin rò pé tí àwọn olórí yìí bá ń jà ṣé ẹ̀yin rò pé tó bá dé tà wọ́n máa ṣe bí ẹni pé wọ́n ń jà ni. Wọ́n ò lè ṣe bí ẹni pé wọ́n ń jà. Wọ́n ní ilé ọlá ó ní ìyọnu. Wọ́n ò lè ever ṣe bí ẹni pé wọ́n ń jà. Wọ́n máa ṣe bí ìgbà tó yẹ pé nǹkan dùn nǹkan rosy nǹkan láyọ̀ ni. Tó bá dé tà gan wọ́n á máa rẹ́rìn ni. Ẹ̀dẹ̀ ní mọ iná tó ń bá wọn fíra lábẹ́. Wọ́n ní pé ìlànà ààfin àti regulation rules and regulation palace wọ́n ní olórí kó lórí tó bá lọ gbé síta pé àwọn ń jà wọ́n ń ṣe kínní wọ́n ní ó ti da ilẹ̀. Wọ́n ní so wọn lè ever ṣe bí ìgbà tó yẹ pé wọ́n ń jà níta. Ibùn gan tí nǹkan ò bá dán mọ́rán nínú palace wọ́n máa fi mọ́ra náà ni. Torí tẹ̀yìn èèyàn bá ti rí wọn tán ti jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí ẹ ti rí pé gbogbo nǹkan ti parí. Ẹ má jẹ́ ń tàn yín kò sí nǹkan kan tó parí. Ẹ mọ nǹkan tó ń jẹ́ pretend òun ni. Wọ́n kàn pretend ni kò rosy rárá kò rosy wọ́n kàn pretend ni ẹ̀yin aráalé. Wọ́n ní kábíyèsí ni tó bá ní ìtìjú kò ní wá síwájú àwọn kó wá máa sẹ́ pé òun fẹ́ tẹ̀lé àwọn lọ sí ibi coronation bàbá wa Olúbàdàn of Ìbàdàn. Ipe ìtìjú ó ṣe jẹ́ nǹkan àbùkù fún ẹ̀yin olórí yìí. Ẹ ní ìtìjú kọ́bọ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ nìyẹn tán walk away. Kábíyèsí kọjá ni kábíyèsí ń sọ̀rọ̀ lọ pé ṣé nítorí àwọn òfin ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ àwọn lè kọ́ọ̀sì lórí àǹtí wa làǹtí wa ṣe ní audacity àyà
tó gbé ààyè ẹ̀ wá bá wọn nínú palace láti wá máa bi àwọn pé òun fẹ́ tẹ̀lé àwọn lọ sí coronation Olúbàdàn of Ìbàdàn pé ṣé irú ẹ̀ làwọn ń mú jáde. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún ni wọ́n lójú gba àǹtí wa tì báyìí. ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy náà kéèyàn ṣe nǹkan bàǹtàbàǹtà ẹ̀ mọ nǹkan tán ló fẹ́ fi ìlẹ̀kẹ̀ yẹn ṣe ni. Wọ́n ló fún àǹtí wa wọ́n ló ń sọ pé òun ò ṣe nǹkan kan sílẹ̀kẹ̀ o òun ò ṣe ta ló mọ nǹkan tó ń ṣe sílẹ̀kẹ̀ láàrin àwọn méjèèjì. Ìwọ ló ṣe nǹkan kan sílẹ̀kẹ̀ àǹtí wa ló ṣe nǹkan sílẹ̀kẹ̀ òun ló fún òun nílẹ̀kẹ̀ ta lẹ fẹ́ trust láǹtí wọn nínú àwọn méjèèjì. Ṣé I ever trust àwọn méjèèjì rè pẹ̀lú gbogbo nǹkan tó ti ń ṣe nínú palace yẹn. They work hand to hand. Wọ́n máa ń ṣiṣẹ́ pọ̀ ní àwọn méjèèjì láti make sure pé Queen Naomi ò padà wá sínú palace. Wọ́n fight against Queen Naomi ni àtàntí church náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ń fight against Queen Naomi. Wọ́n fẹ́ rí wọn nínú palace kábíyèsí. Wọn ò fẹ́ kán wá síbẹ̀. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Queen Naomi ti ń wọnú palace yẹn wọ́n ń sunbẹ̀. Wọ́n lọ rọ́kọ wọn wọ́n mọ́mọ́ wọn wọbẹ̀. Torí kábíyèsí ti restrict gbogbo movement àwọn olórí yìí kúrò nínú palace. Gbogbo yín ẹ̀ ń sọ pé àwọn èèyàn Lagos sọ pé àwọn fẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Wọ́n ti padà wọn kàn tí make officially pé àwọn ti ń gbé bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n very soon gbogbo ẹ̀ la máa rí. Gbogbo ẹ̀ la máa rí nígbà tí wọ́n bá make officially tí Queen Naomi bá return gbogbo ẹ̀ la máa rí. So gist ta gbọ́ ni o ta ní ká wá sọ fún yín ẹ̀yin ará lé. Ṣé àmọ́ pé tán bá ti ṣe nǹkan burúkú báyẹn wọ́n ti rò pé kábíyèsí ti gbàgbé. Gbogbo ọkàn wọn ní pé kábíyèsí ti gbàgbé kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe wọ́n máa gbàgbé ẹ̀ náà ni. Kábíyèsí ò gbàgbé anything o. Kábíyèsí kàn ń rẹkẹ wọn ni. So ẹ̀yin ará lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò máa mú update ẹ̀ wá tá a bá ti gbọ́. Elédùmarè ọba aláàánú á bá mi ṣàánú fún yín ọ̀sẹ̀ yìí á sàn yín sówó á sàn yín sọmọ á sàn yín sálàáfíà ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ dẹ̀ tẹ notification bell ẹ dẹ̀ fún wa ní thumbs up ó ṣe pàtàkì. Please share this video, like and subscribe. God bless you all.